Ẹ̀yin èèyàn lè wò lẹ́ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tá a gbọ́ wọn ní kábíyèsí wọn ni wọ́n gba 6 ayaba fún Queen Naomi àti àwọn security guards mẹ́ta ní inú palace. Bí ẹ ṣe mọ̀, a sọ fún yín wípé àwọn 6 maid yìí ni wọ́n máa wà pẹ̀lú Queen Naomi nínú palace nítorí pé ẹ̀tọ́ wọn ni láti ní àwọn ayaba ní inú ààfin àti àwọn olùṣọ́ ààfin. Wọ́n ní ó yà wọ́n lẹ́nu nígbà tí wọ́n rí wípé kábíyèsí gba àwọn ayaba mẹ́fà yìí fún Queen Naomi o, wípé àti àwọn olùṣọ́ ààfin mẹ́ta. Ṣé mọ̀ pé bí a ṣe sọ fún yín, kábíyèsí ti sọ fún wọn wípé inú ààfin ni wọ́n ti máa ṣe gbogbo àwọn iṣẹ́ wọn. Wọ́n ṣe ọdún iṣu ní Ilé Ifẹ̀. Gbogbo ìlànà èyí tí ó jẹ mọ́ ọdún iṣu, gbogbo ẹ̀ pátápátá òun ni wọ́n ti ṣe. Gbogbo nǹkan tó dẹ̀ yẹ kí kábíyèsí ṣe ni wọ́n ń ṣe pẹ̀lú àwọn olóyè àti àwọn tí ó jẹ́ pé wọ́n ń bọ ọdún iṣu yìí. Wọ́n ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo ìgbà tí Queen Naomi wà ní palace, gbogbo àwọn nǹkan tí Queen Naomi ṣe gẹ́gẹ́ bí queen kábíyèsí ò ní pé ìlànà àti òfin wọn pamọ́. So ẹ̀yin èèyàn lé, kí ni ìdí tí kábíyèsí fi fẹ́ kí Queen Naomi wà nínú palace láti máa ṣe gbogbo àwọn iṣẹ́ wọn àti ojúṣe gẹ́gẹ́ bí queen? Ó pọ̀, kò easy fún Queen Naomi láti máa lọ sí Èkó láti Àkúrẹ́ ní gbogbo ìgbà. Kò easy fún wọn láti máa lọ sí Èkó láti Ilé Ifẹ̀ ní gbogbo ìgbà. Nǹkan tí ó bójú mu òun ní wípé kí wọ́n ṣe iṣẹ́ wọn bí ó ṣe yẹ kí wọ́n ṣe ní inú ààfin. Ààfin wọ́n ní láti dáàbò bo Queen Naomi ní gbogbo ìgbà. Nítorí ẹ̀ ni kábíyèsí fi gba àwọn security olùṣọ́ ààfin yìí fún wọn. Wọ́n ní mẹ́ta ni wọ́n gbà. Wọ́n dẹ̀ ní àwọn ayaba tí wọ́n kó fún wọn, wọ́n ní 6 ni. Àwọn ayaba yìí wọ́n á máa ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe nínú ààfin. Wọ́n ní ìgbà tí àwọn olórí gbọ́ wípé kábíyèsí gba ayaba 6 fún Queen Naomi, wọ́n ní ọ̀rọ̀ yìí ẹkún ló bá dé fún wọn o. Wọ́n ní wọ́n sun ẹkún, wọ́n ló dùn wọ́n. Recently la gbọ́ pé àǹtí wọ́n wá sínú palace tán wá dúró tán wo ibi tí kábíyèsí fún Queen Naomi pé kí wọ́n dúró sí títí tí wọ́n fi parí ilé wọn tí wọ́n ń ṣe. In fact, wọ́n ní àwọn ọba aládé ni wọ́n máa ń dé sí ilé náà. Wọ́n ní wọ́n dẹ̀ máa ń ti ibẹ̀ pa ni. Wọ́n ní ṣàdédé ní kábíyèsí ní kí Queen Naomi wà ńbẹ̀ títí tí wọ́n á fi ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe tán ní ibi tí ó yẹ kí Queen Naomi dé sí. Bí a tún ṣe gbọ́, wọ́n ní 18 million naira ni kábíyèsí ni wọ́n fi tún gbogbo inú ibẹ̀ ṣe tí wọ́n dẹ̀ ra àwọn nǹkan tó yẹ kán rà fún Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ìbànújẹ́ ló jẹ́ nígbà tí àwọn olórí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin
lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní àwọn olórí, wọ́n ní ìbànújẹ́ ó sorí àgbàkodò ni o nígbà tí wọ́n gbọ́ nǹkan àrà èyí tí bàbá Werinla ṣe fún Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé ìfẹ́ tí kábíyèsí tó fi hàn Queen Naomi kì í ṣe kékeré. Kábíyèsí fi ìfẹ́ hàn Queen Naomi. Ẹ̀yin ẹ wo gbogbo ìgbà tí kábíyèsí àti Queen Naomi ń jà, tó jẹ́ pé everyday ni kábíyèsí máa ń wá Queen Naomi lọ s'Ákúrẹ́ tí wọ́n máa lọ sọ́dọ̀ wọn ní gbogbo ìgbà kó tó di pé Ọlọ́run yanjú gbogbo wàhálà yẹn. Ṣé ẹ mọ̀ wípé inú àwọn olórí ò dùn tí wọ́n bá rí ìrẹ́pọ̀ yìí láàrin kábíyèsí àti Queen Naomi? Nǹkan tó fẹ́ òun ni kán máa jà kí wọ́n má gbọ́ra wọn yé. Ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. Gbogbo nǹkan ló ń lọ létòlétò bí ó ṣe yẹ kó lọ. Ẹ̀yin èèyàn lé, mo bá kábíyèsí àti Queen Naomi yọ̀ o nítorí pé Ọlọ́run gbé wọn borí gbogbo ogun yìí. Ìyàlẹ́nu òun ni ọ̀rọ̀ yìí jẹ́ fún àwọn olórí nítorí pé wọ́n ti ń expect pé celebration ni wọ́n máa ṣe. Wọ́n máa pe gbogbo àwọn èèyàn ní Nàìjíríà, ní gbogbo àwọn ọba aládé, àwọn governor. Wọ́n ní ìgbésẹ̀ tí kábíyèsí gbé yìí ṣọ́ọ̀kì ló jẹ́. Wọn ò expect nǹkan tó ṣẹlẹ̀ rárá. Ó bá wọn lójijì ni. Ọlọ́run, mo dúpẹ́ o fún Queen Naomi àti kábíyèsí nítorí pé ọgbọ́n àti òye òun ni kábíyèsí fi borí wọn. Kò dẹ̀ sẹ́ni tó fún kábíyèsí ní ìmọ̀ yìí bí òun ṣe Ọlọ́run ọba. In fact, God is great. Ká máa sọ pé God is great ní ọ̀rọ̀ wọn. Bí a dẹ̀ ṣe gbọ́, ṣe mọ̀ pé apartment tí kábíyèsí fún Queen Naomi yìí, èyí tí wọ́n ń pè ní Royal Manor yìí, wọ́n ń gbé bẹ̀ títí tí wọ́n á fi parí ilé wọn ni. Ibi tí wọ́n máa dé sí. A lè sọ pé temporary ni wọ́n fi wà ń bẹ̀. Ṣé ẹ mọ̀, wọn kàn lè máa lọ lójoojúmọ́ kó máa wá sínú palace, kó máa lọ s'Ékòó, kó máa wá sínú palace, wọ́n máa lọ s'Ákúrẹ́. Wàhálà yẹn ti pọ̀ jù. Torí ẹ̀ ní kábíyèsí fi ní kó máa ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí aya wọn nínú palace nítorí safety wọn. Ẹ̀yin èèyàn lé. Èyí ló bí àwọn olórí nínú. Lẹ́yìn ìgbà tí wọ́n tún gbé Royal Manor yìí fún Queen Naomi, ilé tí àwọn ọba ń dé sí, àwọn ọba aládé, wọ́n tún wá ní wọ́n fún wọn ní àwọn ayaba 6 ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n máa tẹ̀lé Queen Naomi. Lẹ́yìn yẹn wọ́n tún wá fún wọn ní àwọn olùṣọ́ ààfin 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní àwọn olórí káwọ́ mórí ni o. Ipò yà wọ́n lẹ́nu pé kábíyèsí nǹkan àrà ń bẹ lọ́wọ́ wọn o. Wọ́n ní inú wọn bàjẹ́ lórí ọ̀rọ̀ yìí, pé inú dẹ̀ ń bí wọn wípé ọ̀nà tí bàbá wa gbé gbà tí wọ́n fi yà wọ́n lẹ́nu yìí kì í ṣe kékeré. Ẹ̀yin ará ilé, nǹkan tí a gbọ́ nìyẹn allegedly o. Ṣé ẹ mọ̀ pé mo ṣe máa ń sọ fún yín, mi ò bá kábíyèsí gbé palace, ṣùgbọ́n nǹkan tí a gbọ́ là wá torchlight sí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí kábíyèsí ṣe yẹn nǹkan tó dáa ni. Kí ló dé tí kábíyèsí ò ní fún Queen Naomi ní ayaba 6? Àbí kí ló dé tí kábíyèsí ò ní fún Queen Naomi ní olùṣọ́ 3 nínú ààfin? Ẹ mọ̀ pé ààbò wọn ṣe pàtàkì fún kábíyèsí nítorí wípé aya tó bá ṣe dáadáa fún ọkọ
dandan ni kó rí ojú rere ọkọ. Ẹ̀yin náà wo Esther nínú Bíbélì bí ó ṣe rí ojú rere ọba. Bẹ́ẹ̀ náà ni pé Naomi rí ojú rere ọba nítorí pé wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe fún ọkọ wọn. Wọ́n dúró ti ọkọ wọn ní gbogbo ìgbà. Wọ́n dẹ̀ bánú ọkọ wọn jẹ́. Wọ́n ṣe nǹkan tí kábíyèsí láwọn ò fẹ́. Gbogbo nǹkan tí kábíyèsí tí ó múnú kábíyèsí dùn ó ní pé Naomi ń ṣe nínú ààfin yẹn. So kí wá ló dé tí kábíyèsí náà ò ní ṣe nǹkan tó máa múnú àwọn náà dùn. Mo bẹ́yìn méjèèjì yọ̀, ẹ máa gbádùn ara yín. Àwọn tí wọn ò bá fẹ́ kẹ́ gbádùn ara yín kán lọ wábi jókòó sí. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o. Ní ilé lóko àti lẹ́yìn odi, Ọlọ́run ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe tẹ́lẹ̀ tó jẹ́ old subscribers àti ẹ̀yin tó jẹ́ new subscribers wa, àdúpẹ́ àtún ọpẹ́ dá. Ẹ ṣé gbogbo nǹkan tẹ́ ń ṣe fún channel yìí. Ọlọ́run ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ní agbára Ọlọ́run, ìbànújẹ́ kò ní wọlé ẹnì kọ̀ọ̀kan yín àti èmi tí mò ń sọ̀rọ̀ náà. Adùn ló ń gbẹ̀yìn ewúro, adùn ló máa gbẹ̀yìn gbogbo ọ̀rọ̀ wa o ní agbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Mo dúpẹ́, mo tún ọpẹ́ dá. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ má gbàgbé o kí ẹ bá mi subscribe. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ó ṣe pàtàkì. Lẹ́yìn èyí kò ná yín ní nǹkan kan. Ẹ kàn máa tẹ subscribe button yín ní àti notification bell yín. Ẹ dẹ̀ máa gbádùn gist alálùbáríkà. Please share this video lẹ́ẹ̀kan sí. Comment and like. God bless you all. Mashola Gist TV. Love you all.